freedom. Àwọn tó lọ Nàìjíríà kọ́ ṣe báyìí máa lọ. Àwọn Nàìjíríà. And our president is collecting 1,300, 1,500 from us, and he's doing nothing. Please, we need your help. Our help, we are going to bust this place because all other nationalities are running away. But we Nigerians, we stay calm because we want to defend our country. We want to protect our name. We want to protect our country, Nigeria. Yes. So now, if we are not taking any step, we are going to take a step back. We are going to we are begging you guys now to please talk to Mary. So Mary is our help. Look at this baby. Look at it. Look at it now. We from President àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà òun lẹ̀ ń wò yìí, ẹ wo ipò tí wọ́n wà. Àwọn ògo àmúyangàn orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n torí àtijẹ àtimu àtijẹ́ èèyàn bọ́ sí gbangba láti lọ wá iṣẹ́ ṣe, láti lọ wá ọ̀nà àbáyọ, tí wọ́n wò ó wípé ìran mẹ́ta ò gbọdọ̀ tòṣì, wọ́n fi ọ̀kan kejì, wọ́n tẹkọ̀ létí rìnrìn àjò láti lọ sílé òkèèrè pé bóyá bí àwọn bá délé òkèèrè àwọn á kéré oko wálé, ṣùgbọ́n tí ọ̀nà ọ̀fun padà di ọ̀nà ọ̀run mọ́ wọn lọ́wọ́. Ta la rí bá wí? Wọ́n ní a kì í gbẹ́ran erin lórí ká tún máa fẹsẹ̀ wá ihò rẹ̀. Bó bá jẹ́ pé ilé bá sàn tílé dùn, ó ṣeé ṣe kí àwọn ọ̀dọ́ yìí àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà míì tí wọ́n fi ọgbọ́n àrékérekè tàn lọ fi ṣòwò nọ̀bì nílẹ̀ àjèjì má láǹfààní láti kúrò. Ọ̀pọ̀ wọn ló ti pàdánù ẹ̀mí wọn sínú ìrìn àjò burúkú yìí. Ọ̀pọ̀ ò mórí délé pé àwọn tí wọ́n jẹ́ ológun náà kan ṣoṣo lọ́wọ́ ìyá àti bàbá, tí àwọn ìyá àti bàbá ọ̀hún wò wípé ó di dandan kọ́mọ àwọn ṣoríire láìmọ̀ wípé iṣẹ́ ẹkú ìrìn àjò àrèmábọ̀ òun ni ìrìn àjò tí wọ́n tẹkọ̀ létí lọ. Àmọ́ ohun tó ń wáyé yìí ṣé kò wá lọ́nà àbáyọ, kò sọ́nà àtúnṣe ni? Ṣé bí a ṣe máa fọwọ́ lẹ́rán máa wò táwọn tí wọ́n jẹ́ kó sin wá, àwọn tó yẹ kó gbẹ̀yìn wa, àwọn tó yẹ kó gbógo orílẹ̀-èdè yìí ga, ìyẹn ilẹ̀ Nàìjíríà, ṣe máa kú lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì? Àwọn wo gan ló ń kó wọn lọ sílẹ̀ òkèèrè lọ fi wọ́n ṣe òwò nọ̀bì àti àwọn iṣẹ́ míì tí kò tọ́? Báwo ni wọ́n ṣe ń kó wọn lọ? Kí lohun tójú wọn rí ń bẹ̀? Ṣé bí wọ́n ní ẹni tó bá ti tẹ̀wà ló mọrú irọ́ tó ní kéńgbé lè pa? Láìpẹ́ yìí la gba ìpè láti ọ̀dọ̀ àwọn kan tí wọ́n wà lórílẹ̀-èdè Libya. Wọ́n ròyìn ohun tí wọ́n kojú àti ohun tó ń bá wọn fínra. Wọ́n ròyìn bí wọ́n ṣe kó wọn wọ orílẹ̀-èdè náà, bí wọ́n ṣe ń lò wọ́n fi ṣe òwò ẹrú, àti bí wọ́n ṣe ń gbé nínú ẹkún àti ìpayín keke ní gbogbo ojoojúmọ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe kẹ́ ẹ má ní àǹfààní láti rí ojú wọn, ṣùgbọ́n ẹ máa gbọ́ ohùn wọn, gbogbo àwọn ohun tí wọ́n bá wa sọ, ìrírí wọn àti ohun tí wọ́n ń kojú àti ìlàkọjá wọn. Kí wá lọ̀nà àbáyọ? Báwo la ṣe fẹ́ mú wọn wálé? Báwo ni ìjọba orílẹ̀-èdè yìí, ẹni tó jẹ́ aṣojú ìjọba orílẹ̀-èdè yìí láwọn orílẹ̀-èdè náà, báwo ni wọ́n ṣe fẹ́ mú wọn wálé? A fẹ́ kí ìròyìn yìí
kó tàn dé ọ̀dọ̀ alákòóso tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti àwọn aṣojú tó ń ṣojú orílẹ̀-èdè Nàìjíríà láwọn orílẹ̀-èdè yìí láti lè gbé ìgbésẹ̀. Ọmọbìnrin náà tó jẹ́ púpọ̀ nínú àwọn tí wọ́n kó lọ tí wọ́n jẹ́ ọmọbìnrin, wọ́n máa ròyìn bí èèyàn bá gbọ́ ohun tí wọ́n sọ, omijé á jáde lójú irú ẹni bẹ́ẹ̀, nítorí ohun tí wọ́n ń kojú yìí ó lágbára púpọ̀. Ọ̀pọ̀ wọn gan ló ti ń tọrọ ikú, ọ̀pọ̀ wọn ti ṣetán láti gbẹ̀mí ara rẹ̀. Ṣùgbọ́n a lérò wípé lẹ́yìn tá a bá ṣe àkójọpọ̀ àwọn ohun yìí tá a gbé jáde gẹ́gẹ́ bí ìròyìn fẹ́yìn olólùfẹ́ wa, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà kó níyanjú, ó ṣeé ṣe o kí ohun gbogbo kó padà bọ̀ sípò kálàáfíà jọba. Ẹ jẹ́ ká kọ́kọ́ farabalẹ̀ gbọ́ ohun tí arábìnrin yìí bá wa sọ ní ìkànnì Yorùbá Gidi. Ẹ káàárọ̀ sà. Orúkọ mi ni Tèmítáyọ̀ Fẹ́rànmi Ògúnléyè. Mo jẹ́ ọmọ bíbí ìlú Oǹdó sà. Bí àjò mi ṣe jẹ́ leléyìí lọ sí ìlú Libya. Ọjọ́ náà lọ́hùn, mo ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni. So ó wá ní oníbàárà mummy mi kan, ó wá fi opportunity yẹn lọ mọ̀mísí mi pé àǹfààní kan ṣí sílẹ̀ o wípé ṣé ọlọ́mọ tó fẹ́ travel. So ẹ dẹ̀ mọ bí ọ̀rọ̀ àwọn ìyá yìí ṣe rí. So bí mọ̀mísí mi náà ṣe gba àǹfààní yẹn wọlé nìyẹn. Ìgbà tí mo dé láti ibi iṣẹ́, wọn ò tiẹ̀ tí jẹ́ kí n wọlé tán fi àǹfààní yìí lọ̀ mí. Even though gan wọn ò sọ fún mi pé Libya ni mò ń bọ̀. Wọn ò sọ fún mi pé Libya ni mò ń bọ̀ lọ́jọ́ yẹn náà lọ́hùn. Wọ́n sọ pé South Africa ni mò ń lọ. So ẹ mọ̀ bóyá àwọn people yìí bóyá wọ́n fi nǹkan sẹ́nu yín, àwọn agent tó nick mi mọ́ tí mo fi wá sí ibí báyìí ni sà. So mi ò lè sọ pé bóyá wọ́n fi nǹkan bá mọ̀mísí mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn because bí mo ṣe rìnrìn àjò mi yìí kò pẹ́ rárá. Wọ́n sọ fún mọ̀mísí mi ní ọjọ́ náà lọ́hùn, mo ò lè gbàgbé láyé. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn níjọ́ Wednesday, mo dẹ̀ gbéra níjọ́ Friday. Wednesday tó ń sọ fún wọn, Thursday ni mo fi lọ sọ́jà ní Olúkáyọ̀dé. Mo lọ ra jàlámíà, ra ìjáàbù, ra gbogbo ẹ̀. Mo ra school bag, ó ní màá ra gàárì ṣe everything. Wọ́n ṣáà sọ fún wa níjọ́ Wednesday, mo lọ sí ọjà lọ get gbogbo kíní níjọ́ Thursday. Friday òun ni mo gbéra. So agent yẹn ní Àkúrẹ́ náà ló ń gbà yẹn, ó gba 50k lọ́wọ́ wa. So the way bí woman yẹn gan ṣe sọ̀rọ̀ gan, ẹ máa rò pé bóyá ìlú yìí pé bóyá nǹkan ìlú gidi ni, pé ìlú alálùbáríkà ni. Even though mi ò mọ̀ pé Libya gan ni mò ń bọ̀, wàláì. Ìgbà tá dé Kano, òun ló ṣẹ̀ sọ fún wa pé ṣé a mọ ibi tá à ń lọ. Mo wá sọ pé kò gbà kí n mú phone, ó ní kí n má mú phone. Tí bá dé bẹ̀, phone ti wà. Iṣẹ́ tí mò ń ṣe torí receptionist mo ti ń ṣiṣẹ́. Receptionist ni mí ní Àkúrẹ́ ń gbà yẹn. Hotel kan báyìí ni mo ti ń ṣiṣẹ́. So ó ní iṣẹ́ tí mò ń ṣe níbẹ̀ náà ni màá máa ṣe níbẹ̀. Iṣẹ́ bí wọ́n ṣe ń ṣe ní Nàìjíríà náà ni ẹni iṣẹ́ tá bá ń wá, òun la máa rí. Kò sọ pé ọmọ ọ̀dọ̀, kò sọ anything ní woman yẹn lọ́jọ́ náà lọ́hùn. So ẹ dẹ̀ mọ àwọn òbí, èmi gan mi ní interest láti lọ bọ̀. Ẹ mọ àwọn ìyá yìí, tó ti ń sunkún, ó yẹ kí n ti máa ṣe gbá, ó yẹ kó ti máa fún mi lóúnjẹ, ó yẹ kí n ti máa jẹun ọmọ. Ẹ mọ̀ kò sí ọmọ náà tó máa gbọ́rùn kan bẹ́ẹ̀ tó bí ẹ náà bá sọ. So ní fẹ́ rò pé okay. Kò dẹ̀ sí ọmọ náà tó máa gbọ́ pé okay òun fẹ́ lọ ṣoríire níbì kan náà ni tí ò ní lọ. Tí bá mọ̀ pé báyìí ló ṣe máa rí, mo ò tiẹ̀ ní tẹ́rí sí pé màá lọ rárá. Kò gbà kí n mú phone, ó ní kí n má mú phone kíní kan. Mi ò tiẹ̀ mọ̀ pé by road gan ni. Wàláì. Mi ò lè purọ́ fún yín sà. Ìgbà tá dé Kano, òun ni a ṣẹ̀ mọ̀ torí àwa mẹ́ta la gbéra ń gbà yẹn. Mo lè rántí dáadáa, àwa mẹ́ta la gbéra láti Àkúrẹ́ ń gbà yẹn. Ìgbà tá dé Kano, ṣáṣá báyìí ni mo ti wọ mọ́tò. So bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn sà. Ìgbà tí mo dé Kano, òun ni mo ṣẹ̀ mọ̀ wípé Libya ni mò ń lọ. Ìgbà tá dé Kano ni mo ṣẹ̀ mọ̀ pé Libya ni mò ń lọ sà. So agent yẹn kò sọ fún wa pé Libya, kò sọ anything. Not until ìgbà tá dé Kano, nọ́mbà tó wá fún wa pé máa ta fẹ́ wá bá ń bí báyìí. Bàbá pe máa yẹn wípé ẹ jọ̀ọ́ sà, ibo gangan là ń lọ. Máa yẹn wá sọ pé wípé ṣé wọn ò sọ ibi tá à ń lọ fún wa ni. A wá sọ pé wọn ò sọ, ló wá ní Libya là ń lọ. Wájú ò ṣe lọ àbí báwo ló ṣe máa ń pòwe sà. Ẹ̀yìn náà ò ṣe padà sí mọ́. Torí ibi tó kó wa sí Kano gan kò jọ bẹ́ẹ̀ ni pé wọ́n keep wa. Kò jọ bẹ́ẹ̀ ni wípé bóyá wọ́n forí wa pamọ́ síbẹ̀ ni. A lè jáde, a lè ṣe anything. Wọ́n ní wọn ò gbọdọ̀ rí wa níbi tó ń kó wa sí ní Kano sà.
a ṣáà lò bíi 5 days nínú ilé yẹn àbí 10 days ṣóye yín báyìí sà. Ìgbà tá a ṣáà lò 10 days nínú ilé tán kó wa sí, ìgbà tá a ṣáà lò 10 days nínú ilé yẹn sà, wọ́n ṣáà fún wa ọjọ́ tá a fẹ́ lọ ó ní máa kan báyìí tó máa wá gbé oúnjẹ fún wa nínú ilé yẹn. So sà máa yẹn ṣáà wá ra gàrí fún wa because àwa náà ṣáà wá ń complain pé okay tọ́n bá lè kó wa lọ síbi tí à ń lọ kán dá wa padà sílé ńgbà yẹn because if I could remember sà, ìgbà tá à ń bọ̀ láti Ṣáṣá tá a fẹ́ cross lọ sí ibí báyìí, àwọn ọlọ́pàá dá wa dúró nígbà tá a wà ní Ondo State. Àwọn ọlọ́pàá yẹn gan mọ̀ wípé a fẹ́ cross ni torí wọ́n tú báàgì wa, wọ́n rí gàrí, wọ́n rí indomie, wọ́n rí golden morn. Wọ́n wá ní à ń kúrò Nàìjíríà àbí pé ṣé wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè dá ni kí n mọ̀ ńgbà yẹn sà kí n ti padà sílé. But agent yẹn, a tún wá pe agent yẹn pé àwọn ọlọ́pàá ti mú wa lọ́nà, òun ló ṣáà wá owó tó fi bẹ́ẹ̀lì wa tí àwọn ọlọ́pàá yẹn fi free wa tá a fi dé Kano sà. Ọjọ́ tá a ṣáà wá fẹ́ gbéra kúrò ní Kano wọ́n ní a gbọdọ̀ wọṣọ white o, aṣọ dúdú ni ká wọ̀. Ẹ wo ìrìnàjò yẹn sà ó lọ far gan wàláì. Ìrìnàjò yẹn ó jẹ́ ìrìnàjò tó jẹ́ pé orí báyìí ló kó wa yọ. Bá ṣe kúrò ní Kano, láti Kano a dé Niger, láti Niger a dé Gatron, láti Gatron a dé Agadez, láti Agadez a dé Saba. Ìrìnàjò yẹn ó lọ far sà wàláì. Ṣé ọ̀pọ̀lọpọ̀ òkú tí èèyàn rí lọ́nà èèyàn ò jẹun, èèyàn ò mu. Ẹlòmíì mú ìtọ̀ ẹ̀dọ̀ wò. Sà. A jẹun, a ṣe anything. Ibi tán bá ti já wa sí báyìí, the way bọ́n ṣe ń wà wá àfi bí káwọn mọ́tò fàyàwọ́ ibi tán máa ń wàyàn bí fàyàwọ́ gan mo lè pé sà. The way tó ṣe ń sáré báyìí, the way tí mọ́tò yẹn bá ń sáré báyìí, ẹlòmíì gan ń pàdánù ẹ̀mí ẹ̀ tán ṣe ń sáré. Ṣé la digi mú dénú ìlú, àwọn míì digi mú, àwọn míì jókòó sórí ike petrol bí inú mọ́tò kan báyìí bí mi ò mọ irú bí mọ́tò yẹn bí mọ́tò Hilux báyìí ni. Àwa bí 30, àwa bí 25 lè wà nínú mọ́tò yẹn. A máa jókòó lórí ẹsẹ̀ ara wa báyìí bí kí n jókòó báyìí kí n la ẹsẹ̀ kẹ́lòmíì kó wọnú abẹ́ mi. Ẹlòmíì tó bá tún kó wọnú abẹ́ mi yẹn náà á tún lẹsẹ̀, ẹlòmíì á tún kó wọnú abẹ́ ẹ̀ bá ṣe jókòó sínú mọ́tò yẹn nìyẹn. Wàláì. Àwa bí 30 nínú mọ́tò yẹn. Àwọn tó bá kù báyìí wọ́n á wá jókòó sí téńté bí mọ́tò wọn á digi mú. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gan, mọ́tò téńté yẹn mo jókòó sí, mo jábọ́ gan dánwò. Mo jábọ́ tó jẹ́ pé bí mo ṣe jábọ́ báyìí, guy kan báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun ló wá gbá mọ́tò yẹn pé èèyàn ti jábọ́ tó fi wá tàn padà tó fi wá gbé mi. Bóyá ọ̀tá mi gan ò bá ti kú báyìí sà. Mi ì dẹ̀ mọ̀ pé bí ìrìnàjò yìí máa ṣe rí leléyìí. Ó tó stage kan, wọ́n já wa síbì kan ní alẹ́ ọjọ́ kan báyìí. Ìgbà tán já wa síbẹ̀ yẹn báyìí, mo ò mọ̀ wípé mi ò mọ̀ pé bóyá ibi òkú ni mo tiẹ̀ jókòó lé pé mo sùn sí. Ìgbà tílẹ̀ máa mọ́ báyìí ni mo ṣẹ̀ wá dìde. So ìrìnàjò yìí ó lọ far sà wàláì. Ìgbà tá a dé Gatron náà, tá tún wá fẹ́ wá sí Benghazi gangan torí Benghazi ni mo wà. Ọlọ́pàá náà tún mú wa náà lọ́nà náà. Ó ní ó yẹ how many days tá a ṣáà lò ní prison kó tó di pé wọ́n tún fi wá sílẹ̀ tá tún fi débí báyìí. A tún débí báyìí náà tán náà. Wọ́n sọ pé ọdún kan la máa fi sanwó. Ọdún kan tá fẹ́ fi sanwó yẹn bí kẹ́ máa ṣiṣẹ́ báwo mo ṣe fẹ́ sọ. Nínú salary kán máa sọ bí 1-2 fún wa. 1-2 yẹn kán máa gbà títí ọdún kan. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe rí sà. Ẹ wo sà mi ì tiẹ̀ mọ ibi tí mo tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ wàláì because ọ̀rọ̀ yìí àfi tẹ bá kàn ń béèrè lọ́wọ́ mi tí bá ń sọ fún yín because tí bá ní kí n máa sọ gbogbo ìpèníjà tí èèyàn ní wàláì kò tiẹ̀ ṣeé sọ ni wàláì. Ọ̀tọ̀ ní kẹ́ sanwó ọdún kan náà fún wọn náà kó tó stage kan náà kán tún lọ máa túyàn tà. Wọ́n á máa tú yín tà fẹ́lòmíì. Ẹ ti sanwó ọdún kan fún wọn o, wọ́n á tún tú yín tà fún ẹlòmíì. Ẹlòmíì tó bá tún tú yín tà fún yẹn ẹ tún sanwó fẹ́ni yẹn náà. Èèyàn ò mọ̀ pé bó ṣe máa rí leléyìí torí pé kí ayé èèyàn lè dá náà wípé Nàìjíríà òun náà la ṣe ní ká tẹ̀síwájú. But ìtẹ̀síwájú tí èèyàn tún tẹ̀síwájú náà kò sí pé kíní wàláì. So ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Even though Àṣàbí gan mọ gbogbo ẹ̀. Wàláì sà, ẹ̀ẹ̀méjì náà ti mú mi nínú ìlú yìí. Alákọ̀ọ́kọ́ wọ́n kọ́kọ́ wá ni wọ́n já wọnú ilé wa. Wọ́n mú wa, fóònù tí mò ń lò wọ́n gba gbogbo ẹ̀. Almost bí 1-2 ni mo fi gba ara mi.
wàláì ọ̀rọ̀ yìí mi ò purọ́ èmi àtàwọn ọ̀rẹ́ mi gan mo tún sọ padà o ẹlẹ́ẹ̀kejì again wọ́n tún mú mi again mo tún gan mo everything wàláì even though tẹ́ bá rí ebi báyìí kò ṣe pé bóyá ẹ̀ ń lọ àbí ẹ jà ẹ̀bí kó tó múyàn ẹ lè wà nulẹ̀ báyìí wọ́n á dé wá múyàn ẹ lè máa lọ títí báyìí wọ́n á dé mú yín àwọn gan ti sọ tẹ́lẹ̀ pé wọn ò fẹ́ Nàìjíríà pé ká máa lọ ok táìmù àwẹ̀ báyìí wọ́n ní táwẹ̀ bá tán sí i báyìí mo tún gan ní òun ti wá nọ́mbà mi gbogbo ìgbà tó fi wá nọ́mbà mi yẹn kò pẹ́ tí mo ṣẹ̀dẹ̀ láti prison aláàkọ́ wọn mú mi mo yẹ sanwó tí mo jáde náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì náà same thing wọ́n ní táwẹ̀ bá parí náà àwọn people náà wọ́n yìí máa mú àwọn Nàìjíríà pé wọn ò fẹ́ wa wípé woman trafficking là ń ṣe which is true bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì ń bọ̀ lọ́nà àwọn míì ti ń bọ̀ lọ́nà sínsìn báyìí ẹ jọ̀ọ́ sẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo kàn bẹ̀ yín ni any help tẹ́ bá tiẹ̀ lè help tẹ́ bá lè render fún mi kí n tiẹ̀ kúrò ní ìlú yìí wàláì ìlú yìí kò ń ṣèlú kan tó rọrùn wàláì tàláì àwọn people yìí wọn ò láàánú rárá wọn ò láàánú ìgbà tí mo wà prison gbà yẹn ó ní girl kan báyìí tó yẹ pé girl yẹn wọn ò pity wa wọ́n mú lóyún wọ́n mú arọ wọ́n má fọ́jú kọ́ rí pé fẹ́ bímọ ní ọ̀la báyìí táwọn people bá wọlé tó má wọlé tíyàn bá máa mú yàn ó ní kékan báyìí tó yẹ pé ó bímọ ìgbà tí gẹ̀yìn máa bímọ báyìí tó mú lọ tó bímọ tó máa tún dá padà sí prison ni títí tí àmọ́ kan tó ṣe ọmọ yẹn ó ní fídíò kan tó wà lọ́wọ́ mi sàmúlẹ̀ sẹ́yìn fídíò yẹn sí ń kẹrin títí tí àmọ́ kan tó ṣe ọmọ yẹn tí tọmọ yẹn fi kú náà prison tó ìlú yẹn jọ sàmúkọ bẹ̀yìn ayọ̀ àtẹ̀mí yẹn mí gan mo ò tiẹ̀ sọ pé bóyá kíyàn rówó kan tiẹ̀ mú délé mọ́ kí ṣáà rí àlàáfíà mú délé tí bá ti rí àlàáfíà mú délé wàláì àlàáfíà táyọ̀ bí orúkọ mi sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín gbogbo help tẹ́ bá ti lè render fún mi kí n tiẹ̀ padà sílẹ̀ láyọ̀ àtàlàáfíà tí n bá délé nǹkan tí màmá jẹ Ọlọ́run á pèsè fún mi ẹ jọ̀ọ́ sà mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ kí n tiẹ̀ rórí mú délé kí mi mọ̀ pé bó ṣe máa rí leléyìí tí bá mọ̀ pé bó ṣe máa rí leléyìí mo ò ní tẹ́rí sí mo ò ń ṣọ̀lẹ kò ń ṣe pé bóyá iṣẹ́ wọn náà pé bóyá èèyàn kì í ṣiṣẹ́ Nàìjíríà èèyàn ń ṣiṣẹ́ ilé Nàìjíríà náà àbí èèyàn ń gbálẹ̀ obìnrin lèèyàn èèyàn ń gbálẹ̀ èèyàn ń fọbọ́ bọ iṣẹ́ tí wọ́n yìí bí iṣẹ́ pamí ikú bí iṣẹ́ ikú ni bí kò ní kẹ́ gbé ládà kẹ́ máa fò gírí kẹ́ gbé ládà kẹ́ máa nuná ìlú wọn yìí ó lágbára àsàmì ò gbọ́ rí kò ní kẹ́ gbé ládà kẹ́ máa nuná kẹ́ ṣubú báyìí wọ́n máa sọ fún yín pé mi ṣóòrí pàbí àwọn sanwó fún yín mo ti ṣiṣẹ́ láràbù kan rí tó pé mo ṣubú mo gun ládà náà ni tó ní kí n máa nu ògiri kí n máa fi búrọ̀ṣì fọ ògiri ní ògiri tó ti kùn mo bẹ̀ sí ní fi búrọ̀ṣì fọ bí ládà yẹn ṣe yọ̀ mí ṣubú nìyẹn mo ṣubú bí mo ṣe ṣubú báyìí eléyìí sọ fún mi pé kò sí kan tó kàn òun ò pé mi ṣóòrí mo ti ń fọlé náà rí báyìí tí mo mú páìpù báyìí tí mo bẹ̀ sí ń fọlé tí mo mú páìpù tí mo fi omi wọ́n á fi omi fọ́n sí ògiri yẹn mi wàá mọ̀ pé omi yẹn máa lọ bá inú sọ́kẹ́ẹ̀tì báyìí tí náà yẹn gbé mi báyìí mo ṣubú náà ni ó sọ fún mi pé mi ṣóòrí pé tí Nàìjíríà bá dà pé ṣá máa wá síbí báyìí wọn ò láàánú Nàìjíríà rárá wàláì tẹ́pọ̀ tá mi náà kú síbẹ̀ lọ́jọ́ yẹn náà ni ó kàn máa lọ jọ ọ̀tá mi dànù náà ni ibi báyìí kò ń ṣe pé wọ́n ralẹ̀ fún yàn tó bá ti gbókùn yàn lọ sí dẹ́sàtì báyìí bóyá ẹyẹ ló máa jòkú yàn bóyá òòrùn ló máa gbẹ òkú èèyàn kò sí kan tó kàn wọ́n pẹ̀lú yẹn ẹ jọ̀ọ́ sá ẹ jọ̀ọ́ wàláì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọlọ́ gbó wọn tẹ ní àtìkan tó ń mínú kan yẹn àtìkan tí ò mí wàláì kò sílẹ̀ tó máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí n tiẹ̀ délé kí n rán ọmọ mi láyọ̀ àtàlàáfíà wàláì inú mi á dùn bíi kí n rí ìyá mi náà because even though voice note tó ń ṣe fún mi wọ́n ní pé àwọn ò mọ̀ pé bó ṣe máa rí ilé táwọn bá mọ̀ ni àwọn ò ní lọ́wọ́ sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín sá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tẹ́ bá ti lè ṣe fún mi kí n tiẹ̀ délé kí n padà sílé wàláì kí n padà sílé láyọ̀ àtàlàáfíà ó tẹ́ mi lọ́rùn ìlú yìí ti sú mi wàláì ókè báyìí ààwẹ̀ tó ń ṣe báyìí lórí ìfìrọ̀lára wọn inú ààwẹ̀ ọ̀hún náà ti mú mi recently tí mo ṣèdé o wọ́n wá ní tó máa parí ẹ̀ gan tó máa parí ààwẹ̀ yẹn gan wípé ìmọ̀ wọ́ọ̀sì ju eléyìí lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kó tó di pé wọ́ọ̀sì pé wọ́n tún padà mú ọ̀tá mi again kí n tiẹ̀ délé wàláì sà àwọn èèyàn wọn ò dẹ̀ ní báyọ̀ mọ̀ àti 2022 ni mo ti kúrò nílé 2022 okay ó ní how many months tá lò lọ́nà gbàtà ó ní how many months tá lò lọ́nà sà ó ní ibi tó ilé kan báyìí tó máa ń kó wa sí kó tó di pé ibùdó gan wọ́n á ní ọ̀nà tí true tá fi lè wọ Libya gangan
ṣé how many months ta lò lọ́nà àbí how many months ta lò nílé yẹn kó tó di pé wọ́n á mú wa àbí ká tó wọ ibi báyìí sà ká tó wọ ìlú yìí ṣé à ń lọ bí 3 months ká tó wọ Libya by road náà ni o kì í ṣe pé bóyá ó by road ni gbogbo àgùn plane o gbogbo ọ̀nà yìí by road náà ni láti 2022 tí èèyàn ti kúrò nílé èèyàn á fọdún kan sanwó ìdẹ́ ṣe pé mídéèkì tẹ́ bá dé ìlú iná lẹ̀ máa ríṣẹ́ ẹ máa fi ọdún kan sanwó tẹ́ bá ti sanwó bọ́gà yín tán báyìí tẹ́ bá ti ń wá owó ara yín gan-an ìṣe gbogbo iṣẹ́ náà ló ní gbogbo iṣẹ́ wọn náà ló gbádùn wọ́n máa ní how many months tẹ́ máa fi dúró sílé kó tó di pé ẹ wáṣẹ́ ìlú yìí ò dàbí pé ẹ kàn máa bọ́ síta bí Nàìjíríà tẹ́ máa rí vacancy àbí sales guy needed rárá ó máa ní connection tó fi ń wáṣẹ́ ń bí báyìí àwọn tó wà lédè ń kà fún yàn pé ó ti lọ 1 year ó ti lọ 2 years wọn ò ní mọ̀ ìyà tí yàn ń jẹ wọn ò ní mọ bí yàn ṣe ń suffer ń bí báyìí wàláì gbogbo èkó ò sún mi sà wàláì torí ẹ̀ ni mo ṣe even though èmi àti mo sún gan-an ìyẹn Àṣàbí ọ̀rẹ́ mi tó link mi a ṣẹ̀ ríra ní Facebook ní ìjẹta tó sọ pé òun ti wà worried ẹ jọ̀ọ́ sà mo kàn bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run á fún yín ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kẹ́tì ẹ̀ help mi kí n tiẹ̀ délé tí n bá délé báyìí ọjọ́ tí n bá délé mò ń sọ tí n kàn kí n tiẹ̀ rí welcome to Muritala Muhammed inú mi máa dùn bí wàláì tàláì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà torí mi ti any question tẹ́ bá tiẹ̀ ready láti béèrè ẹ kàn béèrè lọ́wọ́ mi because tí bá tiẹ̀ ní kí n máa sọ gbogbo ẹ̀ gbogbo ìlàkọjá mi gbogbo experience mi wàláì mo ò tẹ̀ mọ̀ bí tí mo tẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ síbi tí mo ti fẹ́ máa mú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo máa ń sọ kíní kan fáwọn èèyàn àwọn èèyàn wọn kì í mọ ìyà tí èèyàn ń pass through tó bá ti rí yín lórí social media wípé fóònù tó wà lọ́wọ́ wa tẹ́ bá rí Ṣàgálà mi tó ń sunkún kiri orí kinní tó ń ṣe ọlá pé kò sí fóònù lọ́wọ́ ẹ̀ ni fóònù tó wà lọ́wọ́ wa ń gbà mí ò kì í jẹ́ ká mọ àwọn experience àwọn ìdojúkọ tí èèyàn ti ní fóònù ló máa ń jẹ́ kí inú wa dùn gbà mí wàláì tí fóònù bá sí lọ́wọ́ wa ẹlòmíì á ti ronú kú ẹlòmíì gan á ti lápá tension ẹlòmíì gan á ti para ẹ̀ wàláì situation mi wá ń gbà mí tó yẹ pé kẹ máa ṣiṣẹ́ lẹ́rọ àràbù ń gbà mí báyìí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ń gbà yẹn tí ò tí ì sí fóònù lọ́wọ́ mi everyday mo máa fi ń sunkún everyday every blessed day báyìí tí bá ti jí láàárọ̀ báyìí màá dẹ̀ máa sunkún pé irú ayé wò lè ṣáyé tí mo dẹ̀ ń gbé tẹ́lẹ̀ lélẹ̀ báyìí màá dẹ̀ máa sunkún everyday ni màá máa sunkún odidi ọdún kan báyìí àwọn bọ́gà tó gbé inú wọlé gan wọ́n á tún sọ fáràbù yẹn pé kó má fún yín fún kẹ́ pélé odidi ọdún kan ẹ̀ ní lo fóònù wọn ò ní jẹ́ kẹ́ pélé àwọn òbí èèyàn gan á ti wà wọ́rí pé ṣọ́mọ yìí kú báyìí ṣọ́mọ yìí ti wà láyé ni wọ́n á ní kó má fún yín fóònù rárá wọ́n á dẹ̀ tó ń bá ta bá dẹ̀ kúrò lé wọ́n máa sọ pé ibi báyìí da wọ́n máa fún yín fóònù odidi ọdún kan ẹ̀ ní lo fóònù ó dìgbà tẹ́ bá san owó tán kó tó gbà kẹ́ máa lo fóònù ẹ jọ̀ọ́ tó lọ ṣáyé dẹ̀ wá nìyẹn wàhálà Nàìjíríà dá o kì í ṣe pé bíbá ẹ pé a ní free movement a ní free movement a lè ṣe bó ṣe wù wá ìgbà tá à ń bọ̀ náà lọ́nà ìgbà yẹn báwọn ọlọ́pàá yẹn náà ṣe sọ náà nìyẹn pé ìlú tá à ń lọ tó yẹ pé àwọn ló máa sùgbà tá a máa wẹ̀ àwọn ló máa sùgbà kẹ̀ṣẹ̀ wẹ̀ tó ń sin kẹfẹ́ lọ bára bú mi ṣiṣẹ́ tó bá sọ pé ẹ̀ ń rùn pé kẹ lọ tú wẹ̀wẹ̀ ẹ máa lọ tú wẹ̀wẹ̀ ẹ jọ̀ọ́ ṣáyé nìyẹn sà àwọn ló máa sọ̀gbà tá a máa wẹ̀ àwọn ló máa ṣègbà tá a máa jẹun àwọn ló máa sọ̀gbà tá a máa mu àwọn ló máa sọ aṣọ tá a máa wọ̀ kẹ wọ aṣọ sínsìn kọ́ máa láìkẹ́ wá ní kẹ lọ wọ̀ mí ẹ dẹ̀ máa wọ̀ ni àwọn ló ń dictate ayé wa fún wa wọ́n á sọ fún yín pé ẹ̀ ń rùn kí la fẹ́ sọ àràbù mi ti gbá mi létí rí ibi tí mo ti ń ṣiṣẹ́ ọmọ àràbù mi ti gbá mi létí rí kò sí nǹkan tí mo fẹ́ ṣe wọ́n máa sọ fún wa pé ẹrú ni wá ṣé àkínṣe ẹrú lóòótọ́ ni ẹrú ni wá náà kò sí òkè kí mo ìgbà tó gbá mi létí báyìí mo kàn ń wò ni pé ni mo kàn ń ṣe ìgbà tí mo sọ fún àwọn èèyàn wọ́n sọ pé ò lè lu mo ní lu kí ni láti pé ìlú mi mo wà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wà láti bá tẹ̀ ní kí n tẹ̀ máa sọ gbogbo experience mi wà láì ẹ wò wà mí tẹ̀ mọ́ sí mo tẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ bọ̀ nílé tí mo wá bó tiẹ̀ ti wá sùn wà láì tẹ́lẹ̀ mo tún ti sọ fún mi ìgbà tó ń kọ́ mú mi ń gbà yẹn tó sọ pé òun máa sọ fún ọ̀gá nǹkan kinní kan wọ́n á máa help wọ́n máa ṣe bọ̀ mo ń wò pé lórí afẹ́fẹ́ kinní kan ó ní kí n ṣe bọ̀ nísìnyí bó ti wá sùn ó ti wá dójú ẹ̀ wàláì I'm now fed up like seriously ó ti sún mi gan I'm totally fed up
mo ò lé ní option mọ́ dáa kí n kàn pour out kí n sáré kan tó ṣáà máa gbé mi délé kí n rí plane lọ́la lẹ́lẹ́lẹ́lẹ́ nǹkan ní kí n kó sínú ẹ̀ máa kó sínú ẹ̀ torí ó ti sún mi wàláì ẹni tó bá débẹ̀ ló máa mọ̀ ẹni tó bá débẹ̀ ló máa mọ̀ kò possible náà kí wọ́n wá Nàìjíríà kí wọ́n kàn máa rìn kọ́lọ́pàá mú yàn náà láì ṣe pé èèyàn ṣẹ̀ ẹlòmíì ṣẹ̀gbọ́n àtọlọ́pàá Nàìjíríà gan ọmọjọ́ máa fèsì ẹ̀ máa wọ̀ mọ́ra wọn lọ́wọ́ ibi báyìí ẹ̀ṣẹ̀ ọmọ àkọ́ dédé ibùdó èèyàn tí ò ṣẹ̀gan lọ́ dédé mú jù inú ilé èèyàn máa mú yàn kẹ́ máa rìn títì bọ́ máa mú yín láìṣẹ̀ láì ní kankan àwọn míì wà lọ́nà báyìí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń mọ̀ ìyà táwa ń jẹ ibi táwọn míì ti ń pinnu àti máa lọ làwọn míì ti ń bọ̀ báyìí tó ń mọ irú ìdojúkọ tó máa wá rí bí báyìí gbogbo àwa tàdé wà nílùú ìyẹ̀tàn ni ẹlòmíì náà mọ̀ ó ní wọ́n sọ fún un pé Libya lòún bọ̀ bọ̀ kó wọn sọ fún un pé bó ṣe rí lélẹ̀ bọ̀ àwọn ó sọ bàbá ta wà nílùú ìyẹ̀tàn ní gbogbo ẹ̀ kò jó bẹ́ni pọ́n tòyàn wá síbí báyìí wàláì. ṣẹ́yìn náà ti gbọ́ ẹ ti gbọ́ gbogbo àlàyé tó ṣe kí wàá lọ́nà àbáyọ tá a lárí bá wí gan bó ṣe jẹ́ wípé a ní àlùmọ́ọ́nì tẹ́lẹ̀ dàfi jíǹkí wa tí a ní ohun àmúṣọrọ̀ èyí tó lè sọ wá di olówó ọlọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí tó lè ró àwọn ọ̀dọ́ wa lágbára kí ló ń dá a dúró kí ló dé táwọn ìjọba tí wọ́n gbé ìgbésẹ̀ láti lo àwọn ohun àlùmọ́ọ́nì yìí fi di owó fi di ọrọ̀ kì í ṣe àwọn obìnrin nìkan tàbí àwọn ọmọdé tàbí àwọn ọ̀dọ́ nìkan ni wọ́n forílẹ̀‐èdè yìí sílẹ̀ ẹ jẹ́ àwo jápajàpa tí wọ́n sọ ṣe rántí pé nígbà kan làwọn tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó kúrò lórílẹ̀‐èdè yìí lọ́pọ̀ yanturu rabọ̀rabọ̀ ò tí ì tán lára orú ẹ̀ sì kù lára ó ṣe àkóbá tó pọ̀ fún ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé táwọn ìjọba ò gbé ìgbésẹ̀ akin láti wá ọ̀nà àbáyọ sí àwọn ohun tó ń kojú àwọn ọ̀dọ́ yìí àti àwọn aráàlú àwọn ògo ìdílé tó ní ìran àti àlá rere àti ìrètí láti dèèyàn láwùjọ ní gbogbo èròǹgbà àti ìrètí wọn ti forí ṣọpọ́n síbẹ̀ èyí kò tó èrò fún àwọn tí wọ́n lókìkí tí wọ́n wà nípò ọlá tí wọ́n jẹ́ adarí àkọ́kọ́ lẹ gbọ́ ìrírí tóun sọ àwọn irú àwọn èèyàn báyìí náà ti farahàn lórí àwọn ètò káàkiri ẹ jẹ́ a tún farabalẹ̀ gbọ́ èyí tí arábìnrin kan náà tún sọ nípa ìrírí rẹ̀ tó ní nígbà tí wọ́n mú un lọ sí ilẹ̀ Libya báwo ló ṣe dé orílẹ̀-èdè náà kí ni wọ́n ń fi wọ́n ṣe báwo lòun ṣe láǹfààní láti padà wálé. lọ́tà wà délé aṣẹ́wó gbogbo 2 years tí mo lò Libya tètè bá tètè ṣe kíá dáadáa wọn ẹlòmíì wọ́n fi òbò wọn pa 2 million láàrin oṣù kan tèmi bá tètè jára mọ́ within 3 months tí bá tètè ṣe 6 months máa ṣe tán èèlò wọn sọ yẹ I did it if I could flash back then 10 to 12 15 men in a day have sex with us. báwo tí mo bá mọ̀ jẹ́ pé wọn ò ní wọ́n bù mọ́ tó bá jókòó báyìí gbogbo wọn máa ń ṣó mi ní. àtọ̀ wọn máa kó wa yẹn wọn wá jẹ́ Ilios nínú Ilios yẹn a ní èèyàn tó wà nínú ẹbí á bí 50 or 53 so wọ́n kó wa sábẹ́ ara wa ni nínú àwa 52 yẹn àwa tá débẹ̀ is 25 tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ ẹ máa sọ pé àlàgàlì ó ti lọ nìyẹn ó máa dùn àlàgàlì. This friend I'm talking about her name is Yetunde. She's very close to my mom. She now told me I should come to Libya. It would just take me like 2 weeks. She only showed me the gain but not the pain. bàbá rẹ̀ ní gbogbo ẹ̀ ní pé kí tó kúrò lé 3 months lẹ sọ fún mi ẹ wá rí pé mo wà lọ́nà mo ti bọ́ sọ́nà iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí ẹ wá mú mi ẹ wá tà mí fún àwọn Ghanaian àwọn yẹn wá rà mí gẹ́gẹ́ bí ẹrù ìyàwó a startup capital for her. So I'll be the one working and she'll be the one collecting the money. wọ́n sọ ìrìnàjò oṣù mẹ́ta wọ́n sọ di odidi ọdún kan àtòṣù mẹ́fà mọ́ mi lọ́wọ́. àwọn ta èmi o. She can say it boldly. wọ́n sọ fún yín fún àwọn. She told me without not even telling my mom. yóò tó lè fi odidi ọmọ ẹ̀yọ̀ kan ṣoṣo tó kù lọ́wọ́ èèyàn nínú ọmọ mẹ́ta. yóò tó lè filẹ̀ fún ọ̀rẹ́. Meanwhile àwọn kan wà tó jẹ́ wípé wọ́n sọ fún wọn pé Libya ló ń lọ. So they use different statistics. wọ́n máa kó wọn lọ sílé babaláwo wọ́n máa lọ búra fún wọn wọ́n máa gba irun orí wọn gbogbo ibikíbi tó bá ní irun ní ìgbèríko ara wọn wọ́n tó gbé mi lọ sí prison. àwọn obìnrin wọn pọ̀ gan bẹ́ẹ̀ o àti Bíọ́lá èrò pọ̀ kò kì í ṣe Nàìjíríà nìkan o Senegal Ethiopia Ghana Mali Togo kò kì í ṣe Nàìjíríà nìkan ló ti ń jápa bọ̀ Nàìjíríà nìkan ló pọ̀ jù sí àti pé ilé ayé yìí tó ń rọ̀mọ̀ kókó tó pé kò ní ara
wọ́n ẹlòmíì tó yẹ pé wọ́n ti ní mental issue. oúnjẹ tó máa ń fún wa jẹ́ ní prison wọ́n máa ń inject ẹ̀ for us to look helpless. wọ́n já a sílẹ̀ báyìí kò sówó kò tẹ̀ sí nǹkan kan wọ́n dẹ̀ wàá mú àwọn obìnrin bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí wọ́n dẹ̀ lọ ń bá wa sùn. because wọn ò rèpù mi rí kò kẹ́kẹ́ wá ń ṣe èmi nìkan ó wá di àwùjọ ẹkún gbogbo àwùjọ obìnrin. bá a ṣe ń lọ nínú desert yẹn à ń rí òkú àwọn èèyàn kò sí oúnjẹ kò sómi à ń tọ̀ fúnra wa báyìí pé ó yá mọ̀. ìtọ̀ ta ni. ìtọ̀ máa ń dátọ̀ jọ nínú kínní pé. fúnra ara yín. I came across about 48 years old woman in Bajad. A lot of people are still in Libya. Because àwọn míì wà tọ̀ tí story wọn gan wà ethic more than me because of the discrimination and the trauma they were silent. èrò àwọn èèyàn ni wípé níṣe ló yẹ kí ìjọba ilẹ̀ Nàìjíríà ti wá ọ̀nà láti wágbó dẹ́kun ti ìfiniṣòwò ẹrú yìí yàtọ̀ sí wípé wọ́n fi wọ́n ṣe iṣẹ́ aṣẹ́wó níbẹ̀. ẹ tún wá gbọ́ ohun tí wọ́n tún fi wọ́n ṣe àwọn iṣẹ́ alágbára iṣẹ́ tó lè gba ẹ̀mí èèyàn ṣùgbọ́n kì í kúkú ṣe ẹ̀bi àwọn àràbù tí wọ́n sọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹrú. àwọn tó ń tà wọ́n fáràbù ńkọ́ tí wọ́n ń parọ́ mú wọn kúrò lákàtà àwọn òbí wọn. ṣé ká bá àwọn òbí náà àwọn òbí tó yọ̀ǹda ọmọ ẹbí òkúkú sí lọ́wọ́ wọn kò sí òbí tó máa gbọ́ wípé ọ̀nà àtìlà àti ṣoríire ọmọ rèé tó máa takò àfi ọ̀dájú òbí nìkan. ṣùgbọ́n àwọn ọ̀nà wo lẹ lè rò bóyá a lè gbà láti fi ran àwọn tó wà nínú ewu yìí lọ́wọ́? ọ̀nà wo la lè gbà láti fòpin sí bí wọ́n ṣe ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣòwò ẹrú láwọn ilẹ̀ òkèèrè yìí? ìgbésẹ̀ wo la lè gbé láti lè yọ àwọn tí wọ́n ti jì sọ́fì yìí kúrò ní kíákíá? torí pé bí a bá ní ẹgbẹgbẹ̀rún àwọn olóríire àti àwọn ológo ọmọ tí ìkan bá jáde nínú wọn tó jáde láyé á jẹ́ wípé nínú ìràwọ̀ ológo ọmọ 100 tá a ní tí kan lọ ó kù 99. ìlẹ̀kẹ̀ tó bá sì ti já kò lè pé mọ́. àwọn tí wọ́n mú wọn kúrò lákàtà òbí wọn yìí ìwádìí fi yé wa wípé níṣe ni wọ́n ń pọ́nrán léwé fún wọn. wọ́n á fi dúdú pe funfun wọ́n á sọ ohun tí kò lè wáyé lọ́dún 15. wọ́n á sọ àwọn adùn ọ̀rọ̀ dídùn sáwọn òbí létí láti fi gba àwọn ọmọ náà kúrò lákàtà àwọn òbí wọn. tí wọ́n bá wá dọ̀hún ṣé ti ìrìn àjò tí wọ́n rìn kó tó dọ̀hún yẹn ìrìn àjò ikú tí wọ́n rìn láàrin aginjù aṣálẹ̀ níbi tí iyẹ̀pẹ̀ ti ń ga ju èèyàn lọ tó jẹ́ wípé ìrìn àjò ikú àrèmábọ̀ ni tí èèyàn bá ṣe ìṣìrìn lásán tó bá jì sísàlẹ̀ nínú iyẹ̀pẹ̀ náà wọn ò lè rókò ẹni bẹ́ẹ̀ kó tó wá dé wípé wọ́n gorí omi kọjá àbí tàwọn tó ń fipá bá wọn lò pọ̀ lọ́nà àbí àwọn tó ń pa wọ́n nítorí wípé ẹrù tó wà nínú ọkọ̀ wọn ti pé. mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé lóhun táwọn ọmọ náà ń fojú rí? àbí àwọn kan ni wọ́n wà nídìí ọ̀rọ̀ tí wọ́n ń fi jẹun tí wọ́n ń rí owó tùlùtùlù látara ìpalára táwọn èèyàn ń là kọjá? èyí ni ìròyìn tí mo fẹ́ kí gbogbo wa jọ gbéyẹ̀wò. kí lọ̀nà àbáyọ? kí lójú ìwòye? báwo la ṣe ń rìn láti wágbó dẹ́kun ti àwọn ìgbésẹ̀ yìí? ó ṣeé ṣe o ká má lè láǹfààní láti fòpin sí i ṣùgbọ́n ipa tí gbogbo wa bá jọ kó wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. a lè láǹfààní láti mú kí iṣẹ́ yìí kó rìn jìnnà dáadáa, ìyẹn ìròyìn yìí láti lè dọ́dọ̀ àwọn aláṣẹ tọ́rọ̀ kàn bóyá ó ṣeé ṣe káwọn tí ọ̀rọ̀ náà kàn yìí kí wọ́n gba ìtúsílẹ̀ àti òmìnira kúrò nínú àjàgà àti ìrìn àjò ikú tí wọ́n tẹsẹ̀ bọ̀. àìmọye kò lóǹkà àwọn èèyàn ló ti jáde wá sọ ìrírí wọn tó jẹ́ pé orí kó yọ tí wọ́n padà wá sórílẹ̀-èdè yìí. wọ́n sọ ohun tí wọ́n ń là kọjá. kí ló dé tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò lè gbé ìgbésẹ̀? àbí ṣó ṣeé ṣe fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti lè kó àwọn èèyàn náà padà? àbí kò tiẹ̀ ṣeé ṣe láti lè dóòlà wọn? ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba gbé? ọ̀nà wo la fẹ́ tọ̀? níbo làwọn ọmọ tiyín wà nílé òkèèrè? ẹ̀yin tẹ́ ẹ wà nílé òkèèrè báwo níbi tẹ́ ẹ wà ṣe rí? kí ni ìrírí yín? kí lẹ̀ ń là kọjá gẹ́gẹ́ bí àjòjì tó fi ilẹ̀ bàbá rẹ̀ sílẹ̀ lọ gbé ìlú onílùú? báwo ni wọ́n ṣe ń ṣe tí ọkàn àwọn tó ń balẹ̀ tí wọ́n ń kó èrè oko wálé láti ilẹ̀ òkèèrè fi ń rí ṣe? ìròyìn eléyìí ló wọ̀ wá lára tá a ní ká mú wá fẹ́yìn olólùfẹ́ wa láti lè jọ bójú wo ọ̀nà àti àwọn ohun táwọn ọ̀dọ́bìnrin ń là kọjá àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ọ̀dọ́. ìjẹ́jẹ́ mọ̀ pé láìpẹ́ yìí ni àjọ tó ń ṣe àkọsílẹ̀ òǹkà lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn National Bureau of Statistics,
fi ọ̀rọ̀ léde wípé lára àwọn orílẹ̀-èdè nílẹ̀ Áfíríkà tí wọ́n ń lu jìbìtì lójú òpó ayélujára jùlọ, orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ àkọ́kọ́ nínú àwọn ọ̀dọ́ níbi tí àwọn ọ̀dọ́ tó ń lu jìbìtì lójú òpó ayélujára pọ̀ sí jù. Kí ló dé tó fi jẹ́ pé àwọn ọ̀dọ́ là ń bá, ìyẹn àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà là ń bá nínú àwọn ìwà èyí tí kò tọ́ tí wọ́n sì ń gbégbá orókè inú ẹ̀? Ọ̀rọ̀ rèé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin náà láǹfààní láti fi èrò àtojú ìwòye yín hàn lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbédé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Dádì mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálẹ̀ yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Àwa màmá more. Àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́. Àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣé gan. Gbogbo ọmọ Yorùbá. Ẹ mà ṣe ń wá. Ẹ ṣé gan. 100,000 subscriber o. Ẹ ṣé gan. 100K subscribers. Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. Ẹ ṣé gan. Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. Ẹ ṣé gan. Ibi adé lòdì ẹ̀yin ni. Ẹ ṣé gan. Ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. Ẹ ṣé gan. Gbogbo family ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. Ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní
tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.